ó mà wá lágbára báyìí o. À ń jèkúrú kó tán àwọn ọ̀kan tó mọ́wọ́ ẹ̀ báyìí ṣe lọ́gbọ̀n pẹ́pẹ̀pẹ̀ sáwò. Gẹ́gẹ́ bí ìròyìn àti ohun tó tẹ̀ wá lọ́wọ́ láàárọ̀ yìí wípé ní nǹkan bí aago méje wọ́n ní ó kéré tán ọkọ̀ àwọn ọmọọṣẹ́ ológun bíi 8 náà ni wọ́n ní wípé wọ́n pàráàrò apá ibìkan tí wọ́n pè ní Gabonasco ní ibì kan nílùú Nàìjíríà tí í ṣe Àbújá o. Gẹ́gẹ́ bí ohun tí a rí gbọ́ wọ́n ní wípé kò ṣẹ̀yìn bí wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn ọkọ̀ méjì kan wọ́n ní àwọn tí wọ́n wà nínú ọkọ̀ wọn rí dúdú ni wọ́n wọ̀ látòkè délẹ̀ níbi tí wọ́n ti ń tẹ̀lé arákùnrin ọmọọṣẹ́ ológun kan tí wọ́n ní ó gbé lọ́wọ́ ojú Nyesom Wike láàrin ọ̀sẹ̀ tá a lò tọ́yẹ̀ ibi tí wọ́n pe orúkọ rẹ̀ ní Yerima o. Wọ́n ní wọ́n ń lé láti ilé epo kan tí wọ́n pè ní NIPCO títí tí wọ́n fi wọ ojú ọ̀nà wọ́n sọ Kubwa máa lọ sí Gabonasco ní nǹkan bí aago 6 ní àná tí í ṣe ọjọ́ Sunday o. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ agbófinró ti sọ wọ́n ní wípé ìròyìn òfegè ní bẹ́ẹ̀ irọ́ tó jìnnà sóòótọ́ rárá ni o. Wọ́n ní kò sí tó jọ o. Bẹ́ẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní wọn ò gba ìpè kankan tàbí àfisùn kankan tó fẹ́ẹ́ jọ papọ̀ mọ́ nǹkan báyìí. Ẹni tó jẹ́ alukoro ọlọ́pàá Josephine Adé ló mọ̀ sí lálàyé o wípé kò sí ìjàmbá báyìí tó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo olúni Nàìjíríà ti ṣe Àbújá wọ́n ní wọ́n wà ní digbídigbí sẹpẹ́sẹpẹ́ o wípé kò sí ẹnìkankan tí ààbò rẹ̀ àbí tí àlàáfíà rẹ̀ mẹ́ẹ̀. Ó wá ń ṣàlàyé wípé àwọn ọmọ gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ará àdúgbò àti olùgbé ìlú wípé kí wọ́n rí wípé ọwádìí gbogbo o kí ẹ̀sùn tó máa fi ìdí òdodo tó wà níbẹ̀ láti máa fi múlẹ̀ o. Ṣùgbọ́n báyìí wọ́n ní wípé àwọn ọṣẹ́ ológun ti ní wípé ẹni tó ń sọ̀rọ̀ yìí wọ́n ní báyìí wípé kò mọ tó ń sọ ní wípé àwọn ọmọ tí àwọn rí o òun ló fà á tí àwọn fi kó àwọn gbòdògbòdò wípé ẹ gba ọkọ̀ ẹ máa lọ kẹ́ ẹ máa bọ̀ látàrí ìṣekúpani kan tí wọ́n ní wọ́n kẹ́ fí ní orílẹ̀ Nàìjíríà tí í ṣe Àbújá o. A ò wá mọ̀ bóyá àwọn ọmọ ológun ni wọ́n parọ́ báyìí bó ti jẹ́ wípé àwọn ọlọ́pàá gan náà fẹ́jà pé wọn ò sọ òtítọ́ o. Àwọn ò mọ bó ṣe ń lọ ṣùgbọ́n lọ́wọ́ báyìí ohun tó ń ṣẹlẹ̀ l'Àbújá òun ni wípé wọ́n ní àwọn ọmọ iṣẹ́ ológun wọ́n ti kó gbòdògbòdó káàkiri gbogbo àwọn orígun mẹ́rẹ̀ẹ̀rin èèyàn Àbújá báyìí lè pé wọ́n ní kí olórí oṣù orí ẹ̀ náà ni wọ́n ní àwọn náà ni wọ́n wà báyìí o. Náà ló fi sọ di mímọ̀ wípé àwọn ò nígbà kí nǹkan ṣẹlẹ̀ iṣẹ́ ológun pàápàá jùlọ Yerima Ahmed Yerima gangan ni orúkọ arákùnrin ọ̀hún tí ẹ ò bá tilẹ̀ gbàgbé lórí ọ̀rọ̀ kan ó ṣẹlẹ̀ òun ni Yerima gbéná wojú Nyesom Wike sílẹ̀ tó kọjá o tó ní wípé kò sí ohun tó jọ ibi báyìí kò sí ẹnikẹ́ni tí yóò wọlé síbí. Ọ̀rọ̀ yìí gbẹ́nu sí omi òtó pẹ̀lú aáwọ̀ láàrin mínísítà FCT ìyẹn Nyesom Wike pẹ̀lú ẹnìkan tí wọ́n ní wípé wọ́n pe orúkọ rẹ̀ ní Yerima. Ẹ wo ọ̀rọ̀ yìí pọ̀ ní òwe kọ́bọ̀ o ṣùgbọ́n láàrin agbófinró àti àwọn ọmọọṣẹ́ ológun ìyẹn Nigerian Police pẹ̀lú àwọn army ta ló ń sòótọ́ ta ló ń parọ́ báyìí. Wọ́n ní gbogbo àwọn ọmọọṣẹ́ gbòdògbòdó wọ́n ti pọ̀ ní Àbújá ibi tí wọ́n ti ń wà láàárọ̀.